Aki Ògbómọ̀ṣọ́ parapọ̀ Ògbómọ̀ṣọ́ aki gbogbo wa àsìkí àwọn bàbá náà àti gbogbo ẹ̀yin ọ̀dọ́ akíyín Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe. Orúkọ mi ni Alhaji Ilyasu Jamiu, alága Ògbómọ̀ṣọ́ parapọ̀. Aki gbogbo yín, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Ìmọ̀ràn tí èmi náà tún fẹ́ fún yín ẹ rí pé bí tí alága ọ̀dọ́ sọ ní ìsìn lórí wípé àwọn tó wá kó yín wọ́n fi allegation kàwá náà bẹ́ẹ̀ ní ìsìn wípé ìgbà tí wọ́n fọ́ ṣọ́ọ̀bù 6 àwọn ọ̀rẹ́ nìyẹn kan tó wá complain fáwọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́? Ó yẹ kó rí bẹ́ẹ̀. Náà olújú ní ojú báyìí náà lọ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀sí wá ń bì náà bóun ni wọ́n sì wá fọ́ ṣọ́ọ̀bù 6 tí ó sì tí nǹkan kan ò sì rí nǹkan kan sí ń bẹ̀. Bí tí wọ́n sọ ní ìsìn ẹ̀yin tẹ́ ẹ jọ̀dọ̀ tí wọ́n bá fọ́ ṣọ́ọ̀bù ẹnìkan lónìí tí ì bá ṣe ọmọ àǹtí ẹnìkan yóò jẹ́ àbúrò ẹnìkan tí ì bá ṣe ìyá ẹnìkan yóò ṣe mọ̀lẹ́bí ẹnìkan kò sẹ́ni ẹ̀kan tó lè fọ́ ṣọ́ọ̀bù ẹ̀nà ọjà yìí tí èsì fámìlì wà ń bẹ̀ yìí ṣùgbọ́n fi fọ́ ṣọ́ọ̀bù 6 tí ẹnìkan kò ṣe ìgbà tó wá di kí wọ́n tó jíyàn gbé àwọn Yorùbá náà sọ pé ń bọ̀ ló ń bọ̀ àwọn làwọn bẹ́ẹ̀ dé nígbà bá fọ́ ṣọ́ọ̀bù lónìí tí wọ́n lọ tí wọ́n rí ẹ̀kan sẹ̀ tí wọ́n tún ṣe léhùn tàbá ní yíbò ni wọ́n gbé talamọ Yorùbá tí wọ́n ṣe kíni tí wọ́n tún wá gbé kọ̀dẹ̀ sí bí olè ó ṣe gbé tí ò ní sí olè inú ilé náà bẹ́ẹ̀. So ẹ̀yin ọ̀dọ́ lèmi fẹ́ rọ̀jù èmi fẹ́ rọ̀jù bàbá yìí ń sọ̀rọ̀ pé aago mélòó ni kí wọ́n fún àwọn dà á lè fún yín láago dà pẹ̀lú bẹ́ẹ̀ sì jọ wàá lù sí bọ́tẹ̀ yín gẹ́gẹ́ mọ́ ìgbà wo ló yẹ èèyàn ń ta ìgbà wo ló yẹ ọmọlúwàbí ń ta ẹ̀hún kí ló ń kálukú lòun sá ó yẹ kí n ti wọlé ní ìṣẹ̀yà ṣiṣẹ́ wàhálà ẹni tí ó yìí bárò ẹni tí ó rú ẹ̀gẹ́ ẹni tí ó rú kínní sọ́kọ̀ yẹ kẹ́ lọ sùn ní sọ́kọ̀ yẹ kẹ́ lọ sùn téèyàn bá ṣe fìtínà láàárọ̀ kí ló yẹ kó lọ sí lálẹ́ kó lọ jẹun kó sùn ni èmi rọ̀ yẹn ẹ̀dá kò tó Ọlọ́run ẹ̀dá kò tó Ọlọ́run ṣe é ti gbọ́ ẹ̀yin bàbá ó kù sọ́wọ́ yín Ọlọ́run bá tún sí Ọlọ́run níjọ́ dàrú bí ààbò ó ṣe. Ògbómọ̀ṣọ́ parapọ̀ mo kí gbogbo ẹ̀yin akẹgbẹ́ wa lọ́kùnrin àti lóbìnrin irú tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ mọ́ so mo sì fẹ́ fi àsìkò yìí rọ̀ wá torí pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí ìlú gbé lábẹ́ bàbá wa tí wọ́n dúró yìí àtàlága ọ̀dọ́ àtàlága àgbà fún gbogbo ẹ̀ka ilé Ògbómọ̀ṣọ́ parapọ̀ àti gbé ilé tó sì ti mú àyọrísí rere wá inú rírọ yọrísí rere náà ló mú wa pé gbogbo àwọn tí wọ́n mú ẹ rí pé wọ́n ti fi wọ́n sílẹ̀ so èyí tó kù tó dá wa dúró náà lọ́rọ̀ àwọn machine tí wọ́n gbà pẹ̀lú wọn so ilé tó jẹ́ pé yẹn náà ti lọ nírọwọ́rọsẹ̀ wọ́n ti fẹ́ everybody sílẹ̀ láì gba náírà kan lọ́wọ́ anybody wọn so ilé náà àkọ́kọ́ dúpẹ́ fún àwọn ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti má jẹ́ kí wàhálà yẹn ju bí ó ṣe wà lọ so ṣùgbọ́n ibi tọ́rọ̀ yẹn dé dúró nǹkan méjì lọ́lọ́pàá sọ fún akóṣẹlẹ̀ wọ́n ní níjẹta wọ́n fọ́ ṣọ́ọ̀bù ní ọjà bí ṣọ́ọ̀bù 6 ni wọ́n fọ́ kó tó wá tó di pé wọ́n tó wá jí ẹni tí wọ́n jí gbégbé so but lábẹ́ jíjí gbé yìí gbogbo wa náà la lè ní information kọ̀ọ̀kan lọ́wọ́ mo kàn fẹ́ rọ̀ wá ẹ jẹ́ àmọ́ táwọn sọ jáde ẹ jẹ́ àmọ́ dédé ọ̀rọ̀ táwọn báwọn èèyàn wa sọ ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá ní information tí ó lè sọ síta púpọ̀ ó dúró àwọn bàbá kan drop some information yẹn fún ọ tó lè help tí ń bẹ́ńlẹ̀ yìí láti jẹ́ ká mọ ojú ọ̀nà tí wọ́n tọ̀ báyìí bá ń ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọlọ́pàá ni monitoring ni OPC ni wọ́n ti jáde lọ sí ibi tí wọ́n àtàgóríńjà wọ́n ti lọ sí gbogbo ibi tí wọ́n fọkàn sí pé àwọn ènìyàn yìí lè wà so iṣẹ́ tí ń lọ lọ́wọ́ ṣùgbọ́n láti ràn wọ́n lọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n ń ṣe mọ̀rọ̀ àwa náà abágbọ́n information kan ó ṣe pé dandan ká lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹ sọ fáwọn tó já síwájú wa nínú ìlú wọn ó mọ bí wọn ó ṣe rìnrìn àjò yẹn tí ó fi di pé ẹni táwọn wáyìí ó lè má jẹ́ ìyá wa ṣùgbọ́n ní ìlú wa ló ń gbé ṣùgbọ́n torí pé ọ̀kan náà ni Nàìjíríà àti Haúsá ni o àti Yíbò ni o àti Yorùbá ọ̀kan náà ni wá so a dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ṣe dìde Ọlọ́run ó dò tẹnì kọ̀ọ̀kan wa so mo sì fẹ́ rọ̀ wá náà nínú àwọn tí wọ́n tún sọ fún wa ni pé wọn bá wọn ti release àwọn kan o torí pé wọ́n níbi táwọn ti bá wọn kì í ṣe ibi táwọn akẹ́yàn bọ́ ọmọlúwàbí kwaliku wa náà fún àsìkò tá a wà yìí títí ń bẹ́lẹ̀ yóò fi lọ ẹ jẹ́ ká mọ ibi tá a rìn sí ẹ jẹ́ ká mọ ibi tá a jẹ́ sí so torí Ọlọ́run dúró tì wá o mo kí gbogbo wa a kú ìfọwọ́sowọ́pọ̀ àsìkò táwọn wọlé náà ẹ má jẹ́ ọpẹ́ ká mọ̀ mọ́ pẹ́ǹtà lọ́jú títí tí wọ́n fi tí wọ́n wá Ọlọ́run ràn wá lọ́wọ́ so bàbá. àti gbogbo ìlú lórúkọ Amos Alabi Gbadebo
ọlọ́gọ̀gán ọ̀bọ̀gọ̀gán là ọba nìsín. Ní tí ó ṣẹlẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ nílùú yìí, ní tí ó fà kì í ṣe pé bóyá àwa náà bí onílùú ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí, ṣùgbọ́n kí ló dé kí gbọ́ ní tó ṣẹlẹ̀ ni pé a kí gbogbo ẹ̀yin olóyè wa tẹ̀ wá lẹ́yìn àkójọpọ̀ gbogbo ọ̀dọ́ nù tí wọ́n rán wa tí wọ́n sì ní ká sọ ní tí a ti sọ bí a ti sọ láàrin àárín ara wa ni pé ẹ dákun bó o ní irú nǹkan báyìí bí ó ṣe ní ṣẹlẹ̀ ní ìgbà míì mọ́, torí irú tó ṣẹlẹ̀ yìí kò yé wa sí. Wọ́n wá gbé àwọn kidnapper wọ́n wá gbéyàn ó dijọ́ kejì rẹ̀ alẹ́ rẹ̀ jọ́ kejì yẹn gbogbo wa aago mẹ́jọ tí lù ó kù bí ìṣẹ́jú mẹ́wàá ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wá kó gbogbo àwọn ọmọ nílùú. Àwọn òde mọ tí ń ṣẹlẹ̀ yìí tó jìyẹ pé aago mẹ́wàá a máa wà ní ìta nílùú ìlú yìí pé àwọn ṣe bó ṣe wù wá. Ní tó ṣẹlẹ̀ lánàá yẹn kò yé wa, ìdínú tó jẹ́ kí ọ̀dọ́ kó fi ẹ̀hónú hàn pé kí ló ń ṣẹlẹ̀ gangan, ní tí ó sì yẹ kó ṣẹlẹ̀ tí ó sì ṣẹlẹ̀ rí, ní tó fàánù tí a fi gbégbèsè ní òní yìí. Ṣé wàá rí gbégbèsè tá a gbé ẹ dákun bó ni a ti ní rí irú rẹ̀ mọ́ ẹ dákun. Olóyèdè Adébísí Muritàlá, youth president fẹ́gbẹ́ ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ìbéèrè tí akẹgbẹ́ mi béèrè ni wípé n tó ṣẹlẹ̀ lánàá ó jẹ́ ìbànújẹ́ fáwọn pé báwo ni irú rẹ̀ ò ṣe ní tó máa ṣẹlẹ̀. Àwọn láǹfààní àti àwọn lómìnira ara wọn láti rìn dáago mẹ́wàá nínú ìlú yìí tọ́lọ́pọ̀ ìdá àwọn láàmú, ṣùgbọ́n wọ́n jiyàn gbé níjẹta ẹ̀tún wá ń kó àwọn lánàá ó jẹ́ tí ó dùn àwọn ló bí ìfẹ̀hónú hàn. Now kò ní ṣẹlẹ̀ mọ́, kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹ̀rí pẹ́lẹ̀ kan gbà tí mo sọ̀rọ̀ mo ní nǹkan méjì ló bí ntọ́lọ́pàá fi wá kó àwọn ọ̀dọ́ níbí. Nǹkan àkọ́kọ́ ni pé wọ́n jiyàn gbé, nǹkan èkejì ni pé wọ́n fọ́ ṣọ́ọ̀bù 6 nínú ọjà. Eléyìí tó jẹ́ wípé ètò ààbò ara wa ń bí gan kò múnádóko tó. So ẹ̀yin ọ̀dọ́ akẹgbẹ́ mi ẹ ṣèpàdé ẹ mọ bí ètò ààbò ìlú yìí yóò ṣe múnádóko. Sẹ́wọ̀n bàbá wa àwa la lè tún dáàbò bò wọ́n ti tọ́jú àwa náà káwa náà tọ́jú wọn lókù. So ẹ ṣe ìpàdé láàrin ara wa báwo la ṣe fẹ́ mójútó ìlú wa táàbò fi wà. Gbogbo àwọn à ń fi mú fílẹ̀ tá a bá ti rí èèyàn kan tó gbé mọ́ sí ìdè tí èsì ara wa ń bí tẹ́lẹ̀ bóyá wá ra nǹkan bóyá wá sí nǹkan kan tá à ń rí ní òní ọ̀la ẹjẹ́ adádúró. Arákùnrin níbo ló ń lọ, níbo ló ti ń bọ̀, níbo ló ti ń wá, ẹ ti gẹ̀tẹ̀. So àwọn nǹkan yìí ojú lalákàn fi sọrí ẹ jẹ́ ká ṣe láàrin ara wa. Sẹ́rí tọlọ́pàá wọn ní wá kó wa mọ́. So àwọn nǹkan tí mo yìí sọ fún wa ibi tí wọ́n ti lè kó wa gbogbo wa náà la mọ̀ o. À ń lọ dúró lẹ́sẹ̀ gbó kan káàkiri lẹ́yìn òru, à ń lọ mùmúkúmu níbì kan ní òru. So tí wọ́n bá kórú ẹni bẹ́ẹ̀ à ní dìde o. Kò sí ìgbà tá a lè lómìnira bá ń ṣe tẹ́lẹ̀, ẹ ti gbọ́ mi. Ṣùgbọ́n láti pẹ́ níta débi pé alẹ́ wa ń tà báyìí káwà ń bi iwájú lé wa wọn ní wá dà wá láàmú. Ṣùgbọ́n ibi tí ó yẹ kí wọ́n ti bá wa tí wọ́n bá wa ń bẹ̀ wọ́n kò. So aago mẹ́wàá ó ti wá pẹ́ jù kí kálukú wọlé lọ. So ìpàdé ó sì tún padà wáyé láàrin àwọn bàbá wa yìí àti ẹ̀yin ọ̀dọ́. Àwọn ọ̀rọ̀ kan bẹ tá a lè sọ ní bíbáyìí, so wọ́n sọ fún gbogbo wa níbẹ̀. So a dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wa, so Ọlọ́run ní fi wá sílẹ̀. Ọmọọba Sulaiman Garuba. Orúkọ yín ni ọmọọba Sulaiman Garuba nílùú wo la wà yìí? ìlú Ìlújù. Wọ́n ti sọ táìmù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa rí àsìkò yìí, a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin parapọ̀. A dúpẹ́ pé ẹ wò pé àwọn ni tiwa ló dé bá wa, ẹ wò pé ọ̀kan náà jọ ní gbogbo wa, torí ọ̀rọ̀ àwọn bàbá wa náà ni pé kò sí bá ṣe sọ̀tàn tá à ní fi ògbó kan ògbó. So Ọlọ́run sì jẹ́ kí Ògbómọ̀ṣọ́ náà gbé wa, Ọlọ́run ní da ẹgbẹ́ rú. Ẹ̀yin tí ẹ jálákòóso tí ẹ ń ṣe adarí rẹ̀, Ọlọ́run ní jẹ́ kí ẹ sì wá darí. Ọgbọ́n àti òye Ọlọ́run máa fi sí yín nínú. So a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ọ̀dọ́ ìlú náà a dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe fi ẹ̀hónú hàn. Bọ̀tà mo wá rọ̀ yín ní orúkọ àwọn bàbá wa, ẹ dákun ẹ jẹ́ kí a ṣe níwọ̀n bó ṣe ń lọ yẹn. Ọlọ́run ní jẹ́ kí a rí aburú. Ní tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tó dùn mọ́. Bí wọ́n ṣe sọ ọ̀kan náà jọ ní gbogbo Nàìjíríà. Bàbá ní Yíbò ló kàn
pé ṣe bẹ́ẹ̀ ṣe yìí àlàmọ̀ tí ó kàn lọ́la ọ̀rọ̀ Jésù ó ní ẹ má sunkún fèmí ẹ sunkún fúnra yín èyí tá à ń ṣe yìí à ń ṣe nítorí ara wa náà ni pẹ̀lú ògo Ọlọ́run náà ní jẹ́ ká burú kẹlẹ̀ sí wa gbogbo bí oníkálukú ṣe wà ń bì Ọlọ́run jogún ilé tó dáa tó wuyì fún oníkálukú wa ilé àkọ́gbé ilé àkọ́rí Ọlọ́run fún gbogbo wa pẹ̀lú ògo Ọlọ́run àní ṣe kọ́kọ́rọ́ kú ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ kí á wò pé bóyá àwọn agbófinró wọ́n ṣe mistake pẹ̀lú wa o ọ̀rọ̀ agbófinró dàbí apẹja ni o tó bá dá àwọn sódò oríṣiríṣi nǹkan ni ó fà sókè ibẹ̀ ni ràwé wà ibẹ̀ ni ọ̀pọ̀lọ́ wà ibẹ̀ ni òǹtó wà ẹ̀mẹ̀lá alákan wà tó bá fà sókè inú bí tó ti ń wò ní ó wò pé ẹja tó yẹ kí òun mú ni èèmù àwọn ẹja míì bẹ tó yẹ pé wọ́n lè mọ́tò ìkànnà wọn ó kó papọ̀ wọn ó padà yọ sílẹ̀ náà ni àti sí àti wá so fúnde eléyìí gbogbo tí wọ́n ń ṣe ẹ má wò gẹ́gẹ́ bí bóyá wọ́n fi ṣẹ̀ wá tàbí wọ́n fi ṣe kinní wọ́n fi ràn wá ní ọwọ́ ni àmọ́ nǹkan tí ò bá tún ṣẹlẹ̀ lẹ́yìn àmọ́ tó tún lè ṣẹlẹ̀ lẹ́yìn àná pọ̀ nínú èrò. Ògbómọ̀ṣọ́ parapọ̀ pẹ̀lú yọ̀ǹda lọ́wọ́ alága wa Alhaji Ilyas adúpẹ́ lọ́wọ́ bàbá wa ọmọọba pẹ̀lú akitiyan yín àti àwọn ìgbésẹ̀ tí ẹ ti gbé pẹ̀lú pé bí Ọlọ́run ṣe fún yín ní oore ọ̀fẹ́ láti lè káàmpù àwọn ọ̀dọ́ dáhùn torí wípé ìbẹ̀rẹ̀ ẹ̀hónú là máa ń rí àkímọ̀bí tí máa ń padà wá fẹ̀yìntì adúpẹ́ lọ́wọ́ yín ìlú dúpẹ́ lọ́wọ́ yín gan a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìlú pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú yín pẹ̀lú bí n tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti sáré dìde gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ni wípé Ògbómọ̀ṣọ́ ó gbàlejò púpọ̀ ó kóyàn mọ́ra tẹ bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kìí ṣe Yorùbá ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kìí ṣe Haúsá kìí dẹ̀ ṣe Fúlàní bí èṣe pé bẹ́yà Yíbò ni léè tí ń já sí pé we are one Nigeria lábẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ àti wípé kò sí ẹlẹ́yàmẹ̀yà ní ìlú wa ní ìlú Ògbómọ̀ṣọ́ ni ló fún wa yín ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbọ́ lẹ́dí sáré dìde pàì pé a ti á gbọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ so à ń fi àkókò yìí dúpẹ́ ní ọwọ́ yín pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ẹ ti gbé àdẹ wọn fi ń dá yín lójú pé pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn ọmọ tí wọ́n kó gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọlọ́pàá sọ pé àwọn investigate náà ni a yọjú sí police station nísìn láti mọ ohun tó ń ṣẹlẹ̀ àdé àwọn tó bá yẹ kó gbọ́ sí ọ̀rọ̀ yìí níbi tó dé dúró yìí wọ́n ó fi tó wọn ní etí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wọ́n sọ fún national president ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àwọn ọba tí wọ́n bá yẹ kí wọ́n kàn sí wọn láti jẹ́ pé bóyá kí ni kí wọ́n lè mọ orúgbésẹ̀ tí wọ́n gbé àdẹ̀ǹbẹ̀ lọ́wọ́ ọba Ọlọ́run jẹ́ kí onítọ̀hún náà kó rí ìtúsílẹ̀ láyọ̀ àti àlàáfíà irú èyí kò wá ní